sí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí tí ẹ fẹ́ sì mí gbọ́ lórí ọ̀rọ̀ Sufi àti Ahlu Sunnah, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Sheikh Labib Ahmad Lagbaji àti ọ̀rọ̀ Sheikh Ahmad Yusuf Yelima àti ustaz kan báyìí ní ìdáhùn mi mórúkọ tí wọ́n IAH àbí lórúkọ péjì wọn. Sẹ́rí ó lé mi lọ́wọ́ àlejò díẹ̀ ńlẹ̀ tó wà nílẹ̀ yìí. Orílẹ̀ ní ká mọ́ sọ̀rọ̀ kò sí tó kàn tó bá wọn kálukú fẹ́ ní ẹ̀sọ́, mo sáà pé èèyàn lè wá tákùn kọ́ wá bá mi ṣe kékeré kan. Both side ó lé mi lọ́wọ́ àlejò díẹ̀ rú. Ahlu Sunnah tí ó ṣe àtúnṣe, tí ó pé èèyàn tí ó ṣàtúnṣe. Sheikh Ahmad Yusuf Yelima, ẹ̀yin Sufi tẹ̀ ń sọ pé ẹ̀yin Sufi nìkan ni Sheikh Ahmad Yusuf Yelima ń condemn. Kìí sẹ́yìn nìkan ó, wọ́n ń condemn Ahlu Sunnah náà. Ẹ̀wù bọ́n ṣe máa ń sọ̀rọ̀ Sheikh Imran Eleha. Ẹ̀bọ́n ṣe máa ń condemn àwọn àfáàfáà Ahlu Sunnah káàkiri táàmù Ahlu Sunnah. Ẹ̀bọ́n ṣe máa ń condemn wọn káàkiri náà. Ẹ̀bọ́n ṣe ń condemn oríṣi àwọn àfáà kan tí wọ́n gbà fún náà ni Dr. Sharaf tí wọ́n gbà pa àfáà wọn. Ṣé Dr. Sharaf nìkan wá ní Ahlu Sunnah tó wà nílẹ̀ Yorùbá? Ṣé Dr. Sharaf nìkan ni àfáà onímọ̀ tó wà nílẹ̀ Yorùbá tí Sheikh Ahmad Yusuf Yelima gbà fún? Jẹ́ ẹ̀yin fún tó wá pé kíní kan Yelima mọ́ búyàn tẹ́ kó Ahlu Sunnah papọ̀. Àwọn tí mo kà á lẹ́hùn ṣé ó Sufi ni wọ́n tí Sheikh Yelima tí wọ́n máa ń kó rọ́bì fún, ṣé ó Sufi làwọn yẹn lábala bẹ̀rùn. Abala ẹlẹ́ẹ̀kejì abala ọ̀dọ̀ oní Sufi. Ẹ jẹ́ ká wà náà ṣàtúnṣe ara wa. Ara yóò làáfà àtọ́lọ́gbé kò tí yẹ lọ́sùn tí ń lọ tí ẹ mọ̀ fún àwọn tẹ́ mọ̀ pé wọn ò ní sympathy kankan fún ẹ̀sìn, tí wọn ò ní orípa kankan fún ẹ̀sìn, ẹ mọ̀ fún ẹ láwọ́ọ̀dù ló kọ pé ẹ fẹ́ gba owó. Ló kọ pé ẹ fẹ́ gba owó. Ara yóò ní tọ́sẹ̀lẹ̀ ní Ìlọrin lẹ́yìn tí ó bá ipá àánú Ọlọ́run tí ọ̀gbẹ́ni Adàdà kan tó lọ parọ́ mọ́ bàbá wa Òkútagídí. Bí ọkàn ọ̀gbẹ́ni ẹ ṣe yẹ̀yẹ́ àwọn afá ńlọrin lọ tó ṣe yẹ̀yẹ́ àti sọ̀sọ̀kúsọ̀ ń pa wọn tó ní Òkútagídí ló sàǹdé tí ó bá ipá Ọlọ́run tó ń mú tọkànjú apá tí wọ́n fi tó fi bọ́ tó fi lọ sókè kúrá lọ ṣọ́tọ̀pọ̀ ẹni ẹ̀ díẹ̀. Síbẹ̀ náà ó ti ń sọ̀sọ̀kúsọ̀. Ẹ̀wọ̀n tó sọ ń pa àwọn afá ìwà káàkiri ẹ̀wọ̀n tó sọ ń pa àwọn bàbá mufti Ìlọrin, ẹ̀wọ̀n tó sọ ń pa àwọn bàbá wa chief imam Ọ̀fà, ẹ̀wọ̀n tó sọ pa gbé wọn lọ bá ẹgbẹ́ yẹyẹ everybody lọ. Èyí tó rẹ̀ ń sọ ó mú ẹ̀rí wá, ó mú reference wá, ó máa fídíòsì wá. Ló jẹ́ pé wọ́n kí sí nǹkan tá a máa sọ pé ṣé nǹkan ń sọ yìí sọ ń bá Islam mu. Sọ́nbà Islam kò sí bá rí fẹ́ ṣe kò sí àwọn kankan wà tẹ́ pé àlè dírẹ̀sì àlè dọ́gbọ́n sí tí Islam tako. Àwọn nǹkan náà làwọn èèyàn yìí ọmọ lò dé ìsì wa. Ẹ wá bí ọ̀rọ̀ tí máa yẹ sọ náà, ẹ̀rú àfàtọ̀lọ́gbé kò sí yẹ lọ́sùn náà ni ẹ bá padà yà nígbẹ́ táàfà yìí náà táàfà náà bá sọ òdodo kan èyí tó ṣe lọ́dọ̀ yẹ lọ́sùn àwọ̀dọ̀ fún yẹ lọ́sùn náà sì wọ́n tó fi tako náà pé kí nígbà tó mọ̀ pé ẹ̀kan náà kan ẹbọ ọ̀dà kí ló dé fún yẹ lọ́sùn ní àwọ̀dù. Ẹni tí mo fẹ́ kẹ́ dìmọ̀ tí mo fẹ́ kájọ dìmọ̀ ni pé àti abala ọ̀dọ̀ Yelima àtàbala onísúfí ó ń lé mi lọ́wọ́ àlejò díẹ̀ rú ni. Sheikh Ahmad Yusuf Yelima wọn ò kọ̀rẹ́tì àwọn èèyàn lọ́nà tó ẹ̀kan gbà kọ̀rẹ́tì wọn. Ẹ kì í nísìn ẹ fẹ́ ṣàtúnṣe èèyàn ẹlẹ́yà rẹ̀ lórí ẹ̀ burú ẹ tí ọkọ̀ sí pé fún kẹ́ tó ṣàtúnṣe rẹ̀ kò ní gbọ́dọ̀ fẹ́ sọ̀nà ìyẹn lọ́dọ̀ Sheikh Ahmad Yusuf Yelima. Lábala àdúsù náà ẹ̀mí tó ẹ̀mí ọmọ kékeré yìí ọ̀pọ̀lọpọ̀ náà mo ti pàdé àfáà kan tẹ́ tí mo fọ́kọ̀ bọ̀ láti wọ́n ti kú báyìí wọ́n ti wà wájú Ọlọ́run báyìí. Sùmùrà lẹ́yìn tí mo ń sọ yìí náà Sùmùrà lẹ́yìn tí mo ń sọ yìí kódà súnmọ́ wọn tá a máa ń jẹ́ máa ń pè dáadáa. Ẹni yẹn sọ́njọ́ kan wọ́n ṣe nǹkan wọ́n gbé oúnjẹ fún ọmọ kan wọ́n sọ pé ẹni wọ́n gbé oúnjẹ fún wọn bíkìlì ayẹyẹ iṣẹ́ ńlẹ̀ ọ̀dọ̀ wọn wọ́n wá gbé oúnjẹ fún bíkìlì ayẹyẹ ọ̀jẹ̀ ń jẹun torí pé àwọn kan wá sọ́dọ̀ wọn bí àwọn ń jálà bí wọn ni wọ́n wá pa ẹran yẹn wọ́n ti wá pa ẹran yẹn wọ́n pa ẹran àáfàá yẹn gẹ́gẹ́ tó pa ẹran àáfàá ọ̀jẹ̀ ń bẹ̀ ìyàwó àwọn àáfàá wọn ọ̀jẹ̀ ń bẹ̀ sọ àwọn ọmọ kí tí àáfàá yẹn kó sọ́dọ̀ àwọn ni wọ́n pa ẹran tí wọ́n pín ẹran yẹn lọ́wọ́ tí wọ́n pín sórí ráìsì fún wọn. ẹni tó wá jẹ́ bíkìlì yẹn wá ó súnmọ́ abalẹ̀ ọ̀dọ̀ tí wá bí ọmọ ń gbà nǹkan kan kọ̀ọ̀kan oúnjẹ yẹn wá gbé ẹlẹ́gbẹ́ pamọ́ kò jẹ oúnjẹ yẹn ọmọ tó jẹ́ ọmọ sẹ́ bíkìlì àtọ́tẹ̀ ní ẹni ẹlẹ́bíṣẹ́ òun sáré pakítí lọ́dọ̀ ti jẹ oúnjẹ tí wọ́n gbé fún un tán
ó wá fi lọ́dọ́ lọ gbé tọ̀gá ẹgbẹ́ pamọ́ sí títí ń jẹ́ ọgbẹ́ wa débẹ̀ wa sánmọ́ àwọn kò pẹ́ wọ́n jẹ́ oúnjẹ àsáàfà yẹn ń sọ ẹni yẹn pé kò jẹ́ oúnjẹ wọn wá pẹ́ ní ẹsẹ̀ wọ́n tí mo sọ wà lọ́ọ̀yì tà lọ́ọ̀yì fún mọ́bì láì àti bíkìlì àtàfà tí mo sọ ní òjijì wọ́n ti wà wájú ọlọ́run tó bá kí tí mo sọ tó bá pẹ́ lókùnrin ọkọ̀ lọ́run ṣùgbọ́n alẹ́ tí mo sọ yìí afá yẹn wọ́n sọ pé wọ́n pẹ́ ní ẹ pé kí ló tẹ̀ jẹ́ oúnjẹ wọn ní àbúrò ebi ẹ̀pà wọn ni àwọn ti mọ̀ pé ẹ̀ ní jẹ́ ẹ̀yin náà ti mọ orí ntáwọn ṣe pé ntáwọn ṣe yìí ntáwọn owó lóòótọ́ ntáwọn ṣe àmọ́ pé ọ̀dà ṣùgbọ́n kí làwọn fẹ́ jẹ ẹ̀rù bí wà láì tà láì fún mọ̀ọ́sọ̀ mọ́ fọlọ́ bá búra wà láì bó ṣe yí mọ̀ọ́sọ̀ yẹn àáfàá tí mọ̀ọ́sọ̀ ti kú máa tí mọ̀ọ́sọ̀ pé bíkìlì ayé náà ó ti kú àjọgbádùgbò ni àwọn méjèèjì ní ìsìn wọ́n ti wà wájú ọlọ́run wọ́n ti jọ reality wọ́n ti jọ ń wo reality báyìí nìsín láti lọ́mọ pé ẹ̀yìn tẹ́yìn náà ń ṣe tẹ́ ẹ̀mọ́ lábala oníṣúfù tẹ́ ẹ̀mọ́ bí ọ̀dà ẹja jọ kíyèsí òun náà làwọn ẹlẹ́bẹ̀ ń lò láti máa fi tẹ́ẹ̀fì lè takò ẹgbẹ́ ìsì mùsùlùmí àwọn ẹ̀yìn tẹ́ wá ń parí pé yẹn ó sì lè máa bẹ ṣéèkì lábìbù ó sì lè máa yín ṣéèkì lábìbù ó sì lè máa ṣe gbá kílítà nìyí wọn bó ti lè rí àwọn tó bí wọn contribute sẹ́sìn gbogbo tó yẹ ṣẹlẹ̀ṣẹ̀ gbogbo tẹ́ rí wọn ṣe ní ìgbókùn bí ẹ̀ka àtọ̀ṣẹ́ wọ́n tí àwọn contribute sí ìtẹ̀síwájú ẹ̀sìn tí wọ́n bá táwọn náà bá gbé ń gbà náà pẹ̀lú tó wà lọ́wọ́ wọn pẹ̀lú ẹ̀sìn gbà náà ó ṣe ṣe kẹ́sìn kọ́mọ́dé generation rí wa kọ́mọ́dọ̀dọ̀ rí wa yìí wa nínú ìyẹn ọmọ bẹ́ẹ̀ kí wọ́n ṣe ìyẹn ò sí ní ẹ̀bẹ̀ náà ìyẹn ò ní ká máa bára wa jà gẹ́gẹ́ bí mùsùlùmí ká correct ara wa pẹ̀lú ahọ́n tó dáa ahọ́n tó tutù ahọ́n tó rọ̀ ìyẹn láti gbé ara yé mo ká máa correct yẹn pé hama labibu yẹn Ibrahim yẹn kíní kan yẹn ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ní ìgbẹ́yìn yé kò tí ẹni fẹ́ gbọ́ ẹ̀yìn gbọ́ pẹ̀lú ahọ́n àbùkù tẹ́ ti kọ́kọ́ fi sọ̀rọ̀ rẹ̀ yẹn kò ní fẹ́ gbọ́ bàbá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹjẹ́ máa bá wa sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé káàdì máa ṣe sùúrù káwọn náà bá gbọ́rọ̀ káwọn gbọ́ pẹ̀lú ọkàn tó dáa pẹ̀lú ọkàn tó fẹ́lẹ́ kó lè bá nítumọ̀ lórí ẹ̀mí wa bí ọmọ Yorùbá ní òkè ẹ̀ kò sí dọ́kàn ní o mùsùlùmí ẹ̀ ń ní problem pẹ̀lú mùsùlùmí tèmi ẹni tí mo ní problem pẹ̀lú náà ni ẹlẹ́bọ àtẹ́ni ìtọ́ba ẹni ìdọ̀tọ̀ láti jẹ́ ọ̀tá fún Islam that is my own but stand tèmi nìyẹn kò sí dọ́kàn mi tó bá wọn ká gbé aṣọ lẹ́yìn ẹ̀ ó dàbọ̀ ẹ ṣé o.